Òdodo tó jìnnà sí irọ́ ni wípé ẹnìkan pa ẹ̀sìn kan run fún ẹ̀sìn kan, àbí kó jẹ́ pé ẹ̀sìn kan ṣoṣo ní ó máa wà nílẹ̀ Yorùbá tàbí lórílẹ̀-èdè Nàìjíríà tàbí ní gbogbo àgbáńlá ayé. Irọ́ tó jìnnà sí òótọ́ ni. Pẹ́sìn kan ni ó wà, ẹ̀sìn kan ò lè wà o. Kò sí bí èèyàn ṣe lè ṣe wàásù tó tọ́ mọ wàásù ṣe tó láyé. Tẹ́kí wàásù rẹ̀ ni ó wà káńsù àwọn ẹ̀sìn yòókù. Táyé ò fi parẹ́, ní Islam ó máa wà, ní Kìrìsìtẹ́nì ó máa wà, ní ẹ̀sìn ìṣẹ̀ṣe ìbọ̀rìṣà ni ó máa wà. Ọ̀rọ̀ ẹnu àfáà kan ò lè yí padà. Tó bá jẹ́ pé ẹ̀sìn kan ni ó wà ni, àwọn ànábì Ọlọ́run náà ṣe gbìyànjú tó bẹ́ẹ̀ ṣe gbìyànjú tó ti ń súnmọ́ Ọlọ́run tó, wọ́n lágbára àti bẹ Ọlọ́run pé wọ́n Ọlọ́run o, Islam nìkan ni ojú ọmọ wa, kó má ṣẹ̀sìn kankan mọ́. Ṣùgbọ́n wọn ò ṣe bẹ́ẹ̀. Àti bá ẹgbẹ́ ẹ̀sìn kan ni ó máa wà ní, Ọlọ́run ò lè gbá àwọn ànábì kankan dìde láti máa iṣẹ́ lára àwọn míì. Ìta fi sọ lé ní pé fún àwa tí a sá sábẹ́ ẹ̀sìn ló kọ pé à ń gbèjà ẹ̀sìn. Ẹni àwọn kan ti ń pa mí tẹ́ pé wọ́n nígbàgbọ́ nú ẹlòmíì pẹ̀lú tí ń ṣe pé kíní kan, ẹni tó múra gangan, ẹni tí ń fi yín make owó, ẹni tí ń fi yín ṣe content. Content náà fi yín ṣe, wọ́n fi yín make owó ni. Ọba tó lẹ́yìn mo fi búra. Tó bá jẹ́ pé kò ní fi yín make owó, ẹni kọ́ mọ̀ tójú bọ ẹ̀sìn ẹlẹ́sìn mọ̀. Ọ̀rọ̀ mi pín yá ẹni tó bá bá wí kó tún bí ọba ti bá ṣe ni. Kọ́ mọ̀ tójú bọ ẹ̀sìn ẹlẹ́sìn mọ̀. Sẹ́kọ̀ọ́ nú ẹ̀sìn titi ẹ gangan. So o ti kọ́ àwọn èèyàn rẹ tán. Fi ẹ̀kọ́ ẹ̀sìn rẹ fi ṣe content bóyá àwọn èèyàn ó wò. Bóyá àwọn èèyàn ó fún ọ lówó. Bóyá àwọn tí ń kúdò ṣe tí ń hèlè ẹ, bóyá wọn ò hèlè ẹ. Fi ṣe content wò. Kí wá ló dé tá àkúrà sí wàhálà. Pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Nǹkan pọ̀ tó yẹ ká rán tá rán. Ntí ọ̀wá yẹ ká rán là rán. Bóyá ẹlòmíì á máa jánu, òun ó ṣe kíní kan, ẹ̀sìn kíní àwọn parẹ́ ni. Níbo lẹ ti parí lẹ fẹ́ parẹ́. Mùsùlùmí múra, á pa ẹ̀ṣẹ̀ sí rẹ̀, á pa ẹbọ rẹ̀, níbo lẹ ti parẹ́. Tó bá jẹ́ pé Ọlọ́run fẹ́ kó parẹ́, látàyé John ló ti yẹ kó parẹ́, látàyé àwọn ànábì Ọlọ́run ló ti yẹ kó parẹ́. Ẹ̀yin oníṣẹ̀ṣe náà, àwọn kọ̀ọ̀kan nínú oníṣẹ̀ṣe náà, àwọn karambà nínú oníṣẹ̀ṣe tán náà múra kankan tẹ́ pé wọ́n kàn fa àwọn èèyàn jẹun ni. Kí ṣe gbogbo oníṣẹ̀ṣe mo bá wí o. Tọ́lá àwọn oníṣẹ̀ṣe kan wà tí wọ́n jẹ́ àwọn bàbá tẹ́ pé wọ́n dá gánà dá níwà, wọ́n wúlò, wọ́n sì èèyàn sọmọlúwàbí. Yá àmọ́ kán lè bá ọmọ èèyàn á pa wọ́n nílẹ̀ Yorùbá ni. Islam yóò kú nílẹ̀ Yorùbá. Kíní kankan. Àìsẹ́ níbo ni ó ti kú o. Níbo ni ó ti kú o. Má jẹ́ kó fi yín ṣe tẹ́ content mọ́, kó má fi yín pawó mọ́. Islam ò ní bí yẹn kan tí ó lọ bí ó ṣe wà táyé ìparẹ́ nu. Kìrìsìtẹ́nì ni ó sì ní bí yẹn kan tí ó lọ bí ó ṣe wà táyé ìparẹ́ nu. Bákan náà ní ìṣẹ̀ṣe náà ìbọ̀rìṣà bí ó ṣe máa wà nù. Èyí tó ń kálukú kan kó ń kálukú wa ni pé kó ní kálukú pèpè sí ẹ̀sìn rẹ̀ pẹ̀lú ìwà àti ẹ̀kọ́ dáadáa tí ẹ̀sìn ń kálukú kọ́. Ní ta nídìí nìyẹn. A sọ pé olórí ibú ni wọ́n, àwọn wèrè, gbogbo yẹn kò dáa. Gbogbo tó bá lè dá wàhálà alẹ́ pátá ẹ jẹ́ á jìnnà sí i. Èmi ò sì rí yé ọ̀pọ̀lọpọ̀ bá wí. Èmi ò rí yín bá wí, èmi ò rí ọ̀pọ̀lọpọ̀ bá wí. Àwọn èèyàn náà ò ní làákàyè, ẹlòmíì ò lọ́pọlọ. Pàápàá jùlọ àwọn social media. Ní tẹ́lòmíì fẹ́ gbọ́ bí èébú, bí ọ̀tẹ̀, bí tí ó sá dìjà lẹ́lòmíì náà máa